أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìtẹ̀síwájú tí máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì láti inú tírà شهر رمضان آداب وأحكام ti الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ré kọjá, a ṣàlàyé nípa Ramadan, siyam Ramadan. a ṣàlàyé nípa pé siyam kí ni ta'arifu ẹ̀, kí ni definition ẹ̀. so lẹ́yìn náà àwọn ẹ̀rí eléyìí tí ó ń tọ́ka sí ìjẹ́ ọ̀ranyàn gbígba àwẹ̀ oṣù Ramadan. so lẹ́yìn náà afáwa ní mas'alatun, alámàrí kan, wọ́n fẹ́ yanjú mas'ala kan fún wa, wọ́n fẹ́ ṣàlàyé mas'ala kan fún wa. wọ́n náà ni pé hukmu man taraka siyama shahri Ramadan muta'ammidan kasalan wa tahawunan walau yawman wahida. mas'ala yìí ó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹni tí ó bá fi gbígba àwẹ̀ oṣù Ramadan sílẹ̀, tó máa fi sílẹ̀, wọ́n máa gbèjì sílẹ̀, lẹ́ni tí ó ń ṣọ̀lẹ, àbẹ́ni tí ó tiẹ̀ ń tàháwánà pé ó fọwọ́ yẹpẹrẹ mú àwẹ̀ yìí, kódà kó jẹ́ ọjọ́ kan péré náà ló gbèjì sílẹ̀ báyìí. tó kí ni ìdájọ́ irú èèyàn báyìí? ẹni tẹ́ pé nítorí pé ó ń ṣọ̀lẹ kò gba àwẹ̀, àbí nítorí pé ó tiẹ̀ ń fọwọ́ yẹpẹrẹ mú àwẹ̀, ó rí pé àwẹ̀ yìí kò lè tó bí àwọn èèyàn ṣe mú yẹn, ó wá gbèjì sílẹ̀ kò gbà. kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀? afáàní man taraka siyama shahri Ramadan muta'ammidan kasalan wa tahawuna faqad ata kabiratan min kaba'iri dhunub wa tajibu alayhi at-tawbah. wọ́n lẹ́ni tí ó bá fi ààwẹ̀ oṣù Ramadan tó gbèjì sílẹ̀ tí ó gba ààwẹ̀ ń bẹ̀, lẹ́ni tí ó máa ṣe látara pé ó ń ṣọ̀lẹ, látara pé ó fọwọ́ yẹpẹrẹ mú nǹkan yìí, afáàní ń tọ̀ wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá, kabira kan nínú àwọn kaba'ir. iná ni irú ẹni bẹ́ẹ̀ ni ó rọ́lù, ẹ̀ṣẹ̀ ńláńlá kan iná ni irú ẹni bẹ́ẹ̀ ṣe. wa tajibu alayhi at-tawbah, ọ̀ranyàn sì ni kí irú ẹni bẹ́ẹ̀ kó túbá. wọ́n ní qala adh-Dhahabiyyu rahimahullahu ta'ala fi kitab al-kaba'ir. wọ́n ní al-Imam adh-Dhahabi rahimahullah wọ́n sọ nínú tírà wọn tí wọ́n porúkọ rẹ̀ ní al-kaba'ir. wọ́n ní wa 'inda al-mu'minina muqarrar. wọ́n ní orin lẹ̀ lọ́dọ̀ àwọn mùmìnì, orin lẹ̀ lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo. anna man taraka sawma Ramadan bila maradin wala 'arad, ay shay'in 'arada lahu kas-safar, annahu sharrun min al-makkas, wal-makkas هو من يأخذ الضريبة من التجار والزاني ومدمن الخمر، بل يشكون في إسلامه
ويظنون به الزندقة والانحلال. الإمام الذهبي رحمه الله أنه ترى الكبائر، ترى الكبائر الإمام الذهبي رحمه الله تعالى ونترى تيروك رنجاء الكبائر. بكنا شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى أنا نترى تيروك تيناني الكبائر. kí a má dá méjèèjì papọ̀, méjèèjì ló fẹ́ gbajúmọ̀ jù ní àsìkò wáyé pẹ̀lú orúkọ al-kaba'ir tó ti al-Dhahabi ọ̀tọ̀ tí Muhammad ibn Abdul Wahhab at-Tamimi rahimahumullahu ta'ala òun náà yàtọ̀. bákan náà Ibn Hajar al-Haytami àwọn náà ní tírà kan tí wọ́n pè orúkọ ẹ̀ ní az-Zawajir an iqtiraf al-kaba'ir, az-Zawajir an iqtiraf al-kaba'ir. Sàánà wọ́n kọ́ nípa al-kaba'ir náà, àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá iná ni àwọn afáyí ni wọ́n mẹ́ṣẹ̀ sínú àwọn tírà yìí. bákan náà Yusuf ibn Abdul Hadi al-Hanbali rahimahullahu ta'ala àwọn náà ní tírà kan pé àwọn al-kaba'ir, àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá iná ni àwọn náà kó jọ síbẹ̀. so orúkọ tírà náà jẹ́ Irshadul Ha'ir ila ilmi al-kaba'ir, Irshadul Ha'ir ila ilmi al-kaba'ir. so kí tá bá fẹ́ mọ àwọn ẹ̀ṣẹ̀ wo ló jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá mùsùlùmí ń bùkátà láti ṣọ́ra fún, àwọn ẹ̀ṣẹ̀ tó lè pa ẹrun, tó lè bà tèèyàn jẹ́ téèyàn bá tẹ̀síwájú lórí ẹ̀, téèyàn ò pàtì tí ó sì lè padà ṣe sábàbí kí èèyàn ó kúrò nínú ẹ̀sìn kí èèyàn di kèfèrí. so ẹni tó bá fẹ́ mọ̀ ó lọ ka àwọn tírà yìí, gbogbo àwọn tírà yìí al-kaba'ir ti al-Imam al-Dhahabi, al-kaba'ir ti Muhammad ibn Abdul Wahhab, bákan náà az-Zawajir ti Ibn Hajar al-Haytami, bákan náà Irshadul Ha'ir ila ilmi al-kaba'ir ti al-Imam Yusuf ibn Abdul Hadi al-Hanbali rahimahullahu ta'ala. so afáwani al-Imam al-Dhahabi rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà àwọn al-kaba'ir wípé orin ilẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí wípé ẹni tó bá gbé ààwẹ̀ oṣù Ramadan tó bá gbé jù sílẹ̀ láì jẹ́ pé ó ṣàárẹ̀, láì jẹ́ pé ó ń tọ̀hún sick, wala arad, láì sí ní excuse kankan, wọ́n ní ay shay'in arada lahu as-safar, ẹgbẹ́ bí excuse kankan tó kàn gúnrí wá bá gẹ́gẹ́ bí travelling lápẹjúwe. so ká sọ pé ẹni yìí ó travel ní tó yóò padà wá pé àwọn tó pé wọ́n ṣe al-fitr ó jẹ́ mubah fún àwọn tó pé láti túnú ní oṣù Ramadan nǹkan tó tọ́ fún wọn náà. so a padà ṣàlàyé wọn irú àwọn ìyàwó iná ló tọ́ fún wọn láti má gbààwẹ̀ nínú oṣù Ramadan. so wọ́n ní pé wala aradin ay shay'in arada lahu kas-safar, tí ó sì ní excuse kan gẹ́gẹ́ bí kò yẹ kó wà lórí ìrìn àjò lápẹjù àbó travel. so wọ́n ní pé orin ilẹ̀ lọ́dọ̀ àwọn mùmínì pé annahu sharrun min al-makkas, wọ́n ní pé rẹ̀ níbẹ̀ orin ilẹ̀ lọ́dọ̀ àwọn mùmínì pé irú ẹni tó ń gbé àwẹ̀ Ramadan jù sílẹ̀ tí ò ní excuse kankan, irú ẹni bẹ́ẹ̀ ó burú, alámọ̀ rẹ̀ burú ju al-makkasu lọ. wọ́n ní al-makkasu yìí òun ni man ya'khudhu ad-daribata min at-tujjar, òun lẹ́ni tí ó máa ń gba tax lọ́wọ́ àwọn olùṣòwò. waz-zani, ó tún irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tún burú ju onízìnà lọ. so nǹkan tí àwọ̀ kí n kàkún iná ilé yóò ẹlòmíì kò lè débi zìnà, kò tí ẹni fẹ́ débi ara, ṣùgbọ́n kó gbààwẹ̀ Ramadan ó díṣẹ́ fún, kò ní gbà yóò gbé jù sílẹ̀. so irú ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ̀, àwọn mùsùlùmí, gbogbo àwọn olùgbàgbọ́ òdodo pátá òun ni ilẹ̀ lọ́dọ̀ wọn pípé irú ẹni yìí tó ń fi àwẹ̀ Ramadan tó ń gbé jù sílẹ̀, irú ẹni bẹ́ẹ̀ èèyàn bú ni, ìjẹ́yàn bú rẹ̀ ó tún wá ju ti onízìnà lọ, ó ju ti ẹni tí ń gba tax lọ́wọ́ àwọn olùṣòwò lọ. wa mudminil khamr, àrọ̀ rẹ̀ tó burú jọ ẹni tí ó máa mutí lọ́pọ̀lọpọ̀ lọ. wọ́n ní bal yashukuna fi islamihi, kódà àwọn mùsùlùmí wọ́n máa ṣe iyèméjì nípa ìsìláàmù rẹ̀ níbàá pé ṣẹ́ni yìí ṣe ìsìláàmù sì dènà ọkàn rẹ̀ tó tọ́ báyìí, tó dẹ̀ gba ìsìláàmù tó tọ́ báyìí, ṣé mùsùlùmí kì í ṣe lẹ́ni yìí báyìí. tó kí ẹ máa gbé àwẹ̀ Ramadan kí ẹ máa gbé jù sílẹ̀ tó máa ń bí fún èèyàn náà ilé.
ويظنون به الزندقة والانحلال. bákan náà àwọn mùsùlùmí orin lọ́dọ̀ wọn pé wọ́n á máa lérò wọ́n á máa wò ká ẹni yìí ṣé kò tí ì fi islam lẹ̀ báyìí, ṣé kò tí ì di mùnáfìkì báyìí, ó sọ pé mùsùlùmí lòun kó sì máa gbààwẹ̀, ṣé ní ó tí ì mùnáfìkì, ṣé ó tí ì yí padà kúrò nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala báyìí. tòlẹ́yìn náà fáwa ní fa in taba wajaba alayhi al-qada, ẹni ẹ bá padà túbá kúrò bí nǹkan tó ṣe yìí, ó padà túbá kúrò bí mímọ́ gbààwẹ̀, ní wajaba alayhi al-qada, ọ̀ràn yẹn ni kó san ààwẹ̀ tí ó gbà yẹn, ọ̀ràn yẹn ni kó san padà. bóyá Ramadan kan iná ni ò gbà rárá ni tó gbé ó gbẹ̀jù sílẹ̀, ọ̀ràn yẹn ni kí ó gba ààwẹ̀ yẹn kó dá padà. قال ابن عبد البر في الاستذكار، الإمام ابن عبد البر رحمه الله تعالى ننترى الاستذكار وأجمعت الأمة ونقلت الكافة أولمة أنوكو فكان بوب موقتا وسيقاوة في من لم يصم رمضان عامدا، وقباوة نيقا أنتي ó bá gbààwẹ̀ Ramadan lẹ́ni tó máa má gbé jù sílẹ̀, wa huwa mu'minun bi fardihi, tó jẹ́ pé ó nígbàgbọ́ wípé ọ̀ràn yẹn ni, wa innama tarakahu asharan wa batara ta'ammada dhalik thumma taba anhu anna alayhi qada'ah. so ẹni yìí kò gbààwẹ̀ Ramadan ṣùgbọ́n ó fi rinlẹ̀ pé ọ̀ràn yẹn ni, wọ́n kàn fi kalẹ̀ látara gbẹ́rùgbọ́rí, látara pé mi ò fẹ́ gbà ẹ máa ṣe gbéraga, ó máa fi kalẹ̀. thumma taba anhu, lẹ́yìn náà wá túbá kúrò bí gbígbé àwẹ̀ Ramadan kalẹ̀ yẹn, bóyá bí ọdún mélòó kan sẹ́yìn ó ti pa àwẹ̀ Ramadan, ó ti pàtì kò gbà ó wá padà túbá, àbọ̀dún kan náà tiẹ̀ ni ìyẹn oṣù kan péré ó ṣe kí ni ó fi àwẹ̀ Ramadan lẹ̀ lọ́dún yẹn kò gbà. ثم تاب عنه ó wá padà túbá kúrò bí nǹkan yẹn, anna alayhi qada'ahu, wípé ọ̀ràn yẹn ni ó ṣe kí ni kó san àwẹ̀ yẹn padà. ẹnu àwọn olùmọ́kò, ẹnu àwọn mùsùlùmí kò lórí nǹkan yìí. wọ́n ní wa wajhu ijabil qada'i alayhi, ojú pọ̀nà tí jíjẹ́ ọ̀ràn yẹn sísan padà lórí rẹ̀ ó ṣe jẹ́ ọ̀ràn yẹn ni pé annahu taraka wajiban min al-wajibat, wọ́n ní pé ó fi ọ̀ràn yẹn kan náà ọ̀ràn yẹn ó gbèjù sílẹ̀. annahu taraka wajiban min al-wajibat ash-shar'iyya, ó fi àwọn nǹkan ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn sharia, ó fi ọ̀ràn yẹn kan náà ọ̀ràn yẹn sharia ó gbèjù sílẹ̀, min ghayri 'udhrin, láì ní excuse yẹn kan. lidha yajibu alayhi al-qada', torí lè ló jẹ́ pé ọ̀ràn yẹn ni kí ó san nǹkan yìí padà. أفاني وقد ورد في الترهيب من الفطر في نهار رمضان، ونينو àwọn kan tó wà nínú nípa sísọ́ni lára, dídẹ́rùbani ní lórí jíjáwẹ̀ àbí títúnu lọ́sàn Ramadan. so ma akhrajahu an-Nasa'i, in tí al-Imam an-Nasa'i tí wọ́n gbé jáde. so nǹkan yìí àhàdíthù yìí ó jẹ́ hadithu kan tẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam ó fi ń ṣọ́ wa lára kúrò níbi mímá jẹun lọ́sàn Ramadan láì ní excuse, kúrò níbi mímá jáwẹ̀, kúrò níbi mímá gbáwẹ̀ pé ní ọ̀sán Ramadan láì ní excuse kankan. ma akhrajahu an-Nasa'i fi sunanihi al-kubra, ní tí al-Imam an-Nasa'i gbà jáde nínú sunan al-kubra, tó bá sọ pé as-sunan للنسائي، so السنن الصغرى هنا نقبل له إليه يقبل جملة دوق لقوا وصفه السنن أخرج الترمذي في السنن، وهي السنن الصغرى هنا يعني في سباشة إطلاق السنن ولا شيء نسبة سي النسائي رحمه الله تعالى، so أنتم سيبكني أنتم سي السنن الصغرى ووجه السنن الكبرى وقيداره وصيب في السنن الكبرى، رواه النسائي في السنن الكبرى، وأن بسند صحيح ولو سند ليتولا لا فيها
من حديث أبي أمامة رضي الله عنه إنه حديث أبي أمامة ينا الله كما به عن النبي صلى الله عليه وعلى آله وسلم أنه قال لا ترى النبي صلى الله عليه وسلم كي يوصيك بين أنا نائم باتي منصون لوا إذ أتاني رجلاني أراكم ميجي كان بابا مي أو ملائكة ميجي ووا لوريا ونا أكون ميجي فأخذا بضبعي أو فأخذا بضبعية وأقبع ضبع مي أقبع مو نبي الضبع هوني العضد والعضد سني هوني انتو علاني إدما أتيجيكا إكان gbàmú bí ìkan gbàmú ní apá kejì wọ́n ní fa'ataya bí jabalan wa'ran wọ́n wá mú mi lọ síbi òkè kan tó ga pé ó le láti gùn faqala li àmújẹjọ wá sọ fún mi pé is'ad bóyá máa gùnkè máa gùn hatta idha kuntu fi sawa'il jabal tí mo fi dé òkè àpáta náà òkè òkúta náà tí mo dé àárín rẹ̀ nígbà tó ń dé àárín òkè náà fa idha ana bi sawtin shadid tó bí mo ṣe ń gbọ́ ohun tó ga gan tó le iná nìyẹn fa qultu wọ́n sọ pé ma hadhihi al-aswatu irú àwọn ohun wọlé lè ohun wo ni àwọn ohun tí mo ń gbà yìí qal كانوا وصفه هذا عواء عهد هذا عواء أهل النار هذا عواء أهل النار igbe àwọn ọmọ náà iná lélẹ̀ igbe àwọn ọmọ náà iná ló ń gbáyìí wọ́n ni thumma intalaqa bi lẹ́nà ọ̀tọ́ wà mú mi lọ fa idha bi qawmin mu'allaqina bi araqibihim ló bá rí pé mo rí àwọn ìjọ kan tẹ́ pé wọ́n so wọ́n pẹ̀lú àràkíbù wọn al'aràkíbù ní jam'u urqub inan jam'u urqub inan ni àràkíbù òtúrí àfáàní wal urqubu alwataru alladhi khalfa al-ka'bayni min mifsal al-qadami was-saq so al-urqub níbi òun náà ni iṣan tó wà níbi ẹ̀yìn gìgísẹ̀ wa pé ó ṣe déédéé kókósẹ̀ níbi kókósẹ̀ báyìí bàbá mọ́ wá sẹ́yìn kókósẹ̀ tó wá rí pé iṣan kan wà ń bẹ̀ pé bí ihò wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì báyìí ní tó wá láti bí ẹsẹ̀ lókè láti bí ojúgun tó eléyìí òun ni al-urqub wọ́n ní pé òun rí àwọn èèyàn kan tẹ́ pé wọ́n so wọ́n pẹ̀lú nǹkan yìí subhanallah so kí wọ́n fààyàn ní iṣan yìí lásán kí wọ́n fa iṣan yìí iṣan tó wà lẹ́yìn yìí lásán àbí kí nǹkan ó bá yàn bẹ̀ tó a rí bí àmọ́ bó ṣe máa ń dùn yàn bó wà ní kọ́ wá so èèyàn wọ́n so kọ́ pẹ̀lú nǹkan yìí wọ́n túmọ̀ sí pé wọ́n orí rẹ̀ wà nílẹ̀ ẹsẹ̀ rẹ̀ wà lókè wọ́n á so wọ́n kọ́ pẹ̀lú iṣan yìí subhanallah mushaqqaqatin ashdaquhum so bọ́n èso wọn kọ́ tí wọ́n dá orí wọn kodò ẹsẹ̀ wọn wà lókè tí wọ́n so tí wọ́n fi nǹkan so wọ́n ní tí wọ́n fi nǹkan so wọ́n kọ́ láti ibi iṣan ẹsẹ̀ wọn yẹn so wọ́n tó wá jẹ́ pé mushaqqaqatin ashdaquhum wọ́n ní wal ashdaqu jawanibul fam so ashdaqu jam'u ló jẹ́ fún shidqu ashidqu òun náà ní jawanibul fam ibi ẹ̀kẹ́ báyìí ẹgbẹ́ ẹnu òun ni ashdaq so wọ́n wá so wọ́n lu ẹgbẹ́ ẹ̀kẹ́ wọn báyìí wọ́n lu tasilu ashdaquhum dama wọ́n ní ẹgbẹ́ ẹ̀kẹ́ wọn yìí ó wá ń ṣe kí ni ó wá ń sẹ́ ẹ̀jẹ̀ ń sàn bẹ́ẹ̀ fa qultu arábìnrin mo wá sọ pé man haula lára àwọn eléyìí tí mo tún rí o faqil wọ́n sọ fún mi pé haula alladhina yufṭiruna qabla tahillati sawmihim alhaditha wọ́n náà eléyìí làwọn tẹ́ pé yufṭiruna wọ́n a máa túnu wọ́n a máa jáwẹ̀ wọn
qabla tahillati sawmihim síwájú kí àsìkò ìsinu tó tó. Wọ́n a máa mọ̀ọ́mọ̀ jáwẹ̀, wọ́n a mọ̀ọ́mọ̀ jẹ nǹkan síwájú àsìkò ìṣínú nínú oṣù Ramadan. Eléyìí kìí ṣe pé gbogbo ààwẹ̀ tí wọ́n bá ń gbà yìí náà ni wọ́n bá wí, ṣùgbọ́n nínú oṣù Ramadan gangan, nínú oṣù Ramadan gangan. يعني قال الحافظ المنذري في الترغيب والترهيب. الحافظ المنذري إنه ترى الترغيب والترهيب وقوله أرى النبي صلى الله عليه وسلم تسيبه قبل تحلة صومهم سواجو كي أسكو سنوتوتو سواجو كي أنوتوتو معناه إتمارا نبي يفطرون قبل وقت الإفطار وما تنو سواجو أسكو إفطار وما لجنك síwájú kásìkò ìfitọ́rù tó tó. Ẹlòmíì ó lè ṣe sùúrù, ó lè mú mára, wọ́n tó bá ti rí opportunity báyìí yóò sáré wá nǹkan jẹ. Ẹlòmíì a máa jẹ́ ní gbangba náà tí ó tẹ́ pé ó máa máa ja asharan wa batara bí Ibn Abdul Barr wọ́n yìí sọ síwájú. Ẹlòmíì sì níyì òun náà máa jà ní ṣùgbọ́n òun ò fi hàn, ó lọ jà ní kọ̀kọ̀. Sọ̀yọ́rọ̀ àwọn eléyìí ìjìyà tó ń bẹ fún wọn iná lélẹ̀. Ìjìyà tó ń bẹ fẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ túnú lọ́sàn Ramadan iná lélẹ̀. Wọ́n á so wọ́n pẹ̀lú àràkíbù wọn, pẹ̀lú iṣan ilé tó wà lẹ́yìn kókósẹ̀ wọn níbi òkè gìísẹ̀. Bákan náà wọ́n á tún wá lu ẹ̀gbẹ́ ẹnu wọn, wọ́n á lu. Tó bá jẹ́ pé ìjìyà tó ń bẹ fáwọn tí pé wọ́n ń gbààwẹ̀ lọ látàárọ̀ tẹ́lẹ̀, ó wá di àsìkò kan wọ́n á máa jà, tó jẹ́ pé ìjìyà tó ń bẹ fún lélẹ̀. Bó wà lẹ́nu tó yẹ pé òun máa gbààwẹ̀ díẹ̀ ni, a rí pé ìjìyà tiẹ̀ yóò le ju eléyìí lọ. torí ẹ̀ àfáàní qala Shaykh al-Albani fi silsilati as-sahiha. Shaykh al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ nínú silsilatu as-sahiha, ìyẹn silsilatu al-ahadith as-sahiha. وني أقول الله ونصيبه هذه عقوبة من صام ثم أفطر عمدا قبل حلول وقت الإفطار. إليني إجيات بفن تباوي لينا واتنو وجاويري ما جاء سواجو كاسكو إفطار دوتو. وني فكيف يكون حال من لا يصوم أصلا؟ بواني شسيبوني كونديشن تو تيباوي أرارا بوني كونديشن تو شريو ẹni pé alámọ̀rí tẹ̀ yóò lè ju eléyìí lọ, yóò lè jù lọ. Nas'alullaha as-salamata wal afiyata fi dunya wal akhirah. Bí Allah subhanahu wa ta'ala kó là wá, kí ó là wá ní ilé ayé àti ní al-qiyamah. So ibi tí ọ̀rọ̀ al-Imam al-Albani rahimahullah ta'ala tó parí sí náà lé. So lẹ́yìn náà Shaykh wa Imam Ibn Ali al-Athari hafidhahullah wani wa qad nassa al-fuqaha'u ala annahu yajibu ala waliyyi al-amri habsu من يجاهرون بالفطر في نهار رمضان بغير عذر. وني الفقهاء àwọn olùmẹ̀sìn wọ́n tọ́ka wọ́n sì sọ wípé ọ̀ranyàn ni fún ẹni tó bá jẹ́ olórí kí ó ti àwọn tí wọ́n bá ń jáhárọ̀ pẹ̀lú alfitr, tí wọ́n bá ń jáde síta tí wọ́n ń jẹun níta gbangba, tí wọ́n jẹ́ káwọn yẹn máa rí wọn páwọn gbààwẹ̀. So ní ọ̀sán Ramadan wọ́n ń ṣe nǹkan ìlọ́sàn Ramadan láì ní excuse. Iṣẹ́ tó ní excuse bóyá tó travel ni, àbẹ́ tó rẹ̀ ni, àbóbìnrin tó ń ṣe nǹkan oṣù ni. So ẹni tí ò ní excuse ara tí yẹn kò ṣe tàbí kó lálàáfíà ilé ló wà kò travel, irú ẹni bẹ́ẹ̀ wá ń jẹun níta gbangba lọ́sàn Ramadan. Wọ́n ní pé àwọn al-fuqaha wọ́n tọ́ka sí, wọ́n dẹ̀ ti sọ wípé ọ̀ranyàn ni wọ́n tó bá jẹ́ olórí ó ti rẹ̀ yàn báyìí mọ́lé. Wa annahu yajibu alayhi an yumna'a anhum at-ta'ama wa ash-sharab. Àti pọ́nrán yàn ni lórí olórí, ẹni tó bá jẹ́ olórí ó kọ́ dí wọn kúrò níbi rírí oúnjẹ jẹ àti rírí omi mu. Wọ́n tì wọ́n mọ́lé, wọ́n ní fún wọn síbi tó ń jẹ, wọ́n ní fún wọn síbi tó mi wà. Kí nìdí? Liyahsula lahumus sawm. Pé kí wọ́n bá lè wà lórí àwòrán pé àwọn náà ń gbààwẹ̀. Ìpé bí wọ́n ń gbààwẹ̀ ní pàápàá
so ó ti jẹun nísìnyí ó ti jẹ nǹkan wọ́n á lọ tì mọ́lé wọ́n jẹ́ kó ríyàn kan jẹ mọ́ yóò fi dàbí pé òun náà ń gbààwẹ̀ yóò fi dàbí pé òun náà ń gbààwẹ̀ afáàní qala al-Khatib ash-Shirbini rahimahullah fi Mughni al-Muhtaj al-Khatib ash-Shirbini nínú tírà Mughni al-Muhtaj wọ́n ní wa man taraka sawmahu ghayra jahidin min ghayri 'udhrin ka maradin wa safar ẹnikẹ́ni tó bá gbé gbígbààwẹ̀ Ramadan tó bá gbé jù sílẹ̀ láì jẹ́ pé ó jà hádà rẹ̀ láì jẹ́ kó sọ pé àkósáwẹ̀ òun náà fẹ́rẹ̀ lẹ́ pé àwẹ̀ Ramadan ń bẹ ọ̀ràn yẹn sí ni ó wá gbé jù sílẹ̀ kò gbà á min ghayri 'udhrin láì ní excuse kan ka maradin wa safar excuse gẹ́gẹ́ bí àárẹ̀ tàbí travelling ka an qal gẹ́gẹ́ bí kí ó rẹ̀ ń bẹ́ sọ pé as-sawmu wajibun alayya àwẹ̀ ọ̀ràn yẹn ni lórí mi náà mọ̀ pé ọ̀ràn yẹn ni walakin ṣùgbọ́n la asumu èmi ò ní gbààwẹ̀ wọ́n ní irú ẹni báyìí hubisa wọ́n á tì mọ́lé wa muni'a at-ta'ama wash-sharaba nahara wọ́n á sì kọdí ríró jẹjẹ àti ríró mímu àbí ríró nǹkan mu ní ọ̀sán wọn ò ní jẹ́ kó ró jẹjẹ lọ́sàn wọn ò ní jẹ́ kó ró jẹ mu lọ́sàn liyahsula lahu suratu as-sawmi bidhalik kóun náà bá lè wà lórí àwòrán pé bóyá ń gbààwẹ̀ lórí àwòrán tó ń gbààwẹ̀ pẹ̀lú títí mọ́lé yẹn wọ́n bá ti mọ́lé tí wọ́n ti mọ́ ẹni tí wọ́n fún lóúnjẹ tí wọ́n fún lómi á rí pé òun náà dá gẹ́gẹ́ bí kíni ó dá gẹ́gẹ́ bí èèyàn tó ń gbààwẹ̀ nìyẹn ó sì rẹ̀ pé kó gbààwẹ̀ haqiqatan ṣùgbọ́n àwọn olùmọ́ni wọ́n ti rọ ẹni bẹ́ẹ̀ mọ́lé ó bá lè wà lórí àwòrán pé ẹni yìí ó ń gbààwẹ̀ náà so bí ilé ìbò ṣe rí iná ni láti pé nǹkan tí ó dáa burú ni kí èèyàn túnu ní ọ̀sán Ramadan látara ọ̀lẹ látara pé ó fọ́ yẹpẹrẹ mú oṣù Ramadan yìí ó fọ́ yẹpẹrẹ mú àwẹ̀ oṣù Ramadan nǹkan tó burú iná nǹkan tí ó dáa iná ni tí a ń bùkátà láti jìnà sí ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣe faqad ata kabiratan min kaba'iri dhunub ẹ̀ṣẹ̀ ńláńlá kan iná ni ó ṣe yẹn kódà irú ẹni bẹ́ẹ̀ náà mùsùlùmí kò ó rinlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí wípé irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó burú ju olówó ẹ̀yìn lọ ó burú ju ń ṣìnà lọ ọ̀rọ̀ rẹ̀ alámọ̀rí rẹ̀ ó léwu ju ọlọ́tí khamar ẹ̀ńtẹ́ pé mudminul khamr náà ni a máa mutí lọ́pọ̀lọpọ̀ kódà àwọn mùsùlùmí a tún máa ṣe méjì sí ìsìláàmù rẹ̀ níbẹ̀ gbàtí gbogbo wa bá wà báyìí tán gbáwẹ̀ tẹ́nìkan kà wà ní tẹ̀sí pé kò lè ṣe sùúrù lórí ẹ̀ yóò kà máa jẹun every time báyìí yóò máa jẹun lọ́sàn-án Ramadan bóòlì wọn ṣe ní máa ṣe méjì lórí ìsìláàmù rẹ̀ níbẹ̀ ṣé mùsùlùmí sì rẹ̀ ní ìbáyìí ṣé mùsùlùmí sì ní ẹ̀ ní ìbáyìí bákan náà rẹ̀ níbẹ̀ tó bá túbá ọ̀ràn yẹn ni kó san ààwẹ̀ yẹn ọ̀ràn yẹn ni kí ó san padà ọ̀ràn yẹn ni kó san padà so bí ó ṣe rí náà ni eléyìí bákan náà ti rí hadith léyìí tó wá nínú Sunanu Nasa'i tí Ànábì sallallahu alayhi wa sallam tó fi yé wa bẹ́ẹ̀ pé nǹkan tó burú ni kí ẹ máa jáwẹ̀ lọ́sàn Ramadan kí ẹ máa jẹun kí ẹ máa rajún jẹjẹ ní ọ̀sán Ramadan àbí kí ẹ tiẹ̀ jẹ nǹkan síwájú kí àsìkò iftar òtótó bí ní a ní afẹ́ láti dúró sí bidhnillahi azza wa jal wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh